Rashidi Ladoja, a fool at 80. Àmọ́ nínú history for the first time, mo rí the only ọba Ìbàdàn tó disrespect Aláàfin Ọ̀yọ́ nínú history. Ṣé ìgbàgbé tán ni? Ṣé bó níta tó tẹ Ìbàdàn dó? Àbí kò níta tó sọ ìdọba ni? Bàbá Olubadan, bàbá ọba Rashidi Ladoja, ọlọ́jà rí pẹ́sà, ẹ̀ ṣe dáadáa o. Ìwà burúkú, iná ni wà tẹ́ wù. Ọba Lamidi Ladoja, ó ju ọba Ọ̀yọ́ lọ ní gbogbo ọ̀nà. Number 1, àgbàlagbà ni bàbá Ladoja. Former senator ni wọ́n, governor ni wọ́n, ọba tún ni wọ́n. Number 3, salary Aláàfin Ọ̀yọ́, ìlú Ìbàdàn ló ti ń lọ. Ìtí bàbá Olubadan ṣe yẹn, wàláhì, nǹkan tó burú gbà ni. Tó sí yín láti jókòó, láti yọwọ́ sí bàbá Ladoja. Bàbá Ladoja ń ṣaláàní fún ẹnikẹ́ni. Tó fi adi pé ní ẹ fi ń ṣe àbùkù fún orí adé ńláńlá nílẹ̀ Yorùbá, aláṣẹ gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. Ọba Ṣọ̀ún, wọ́n kàwé, wọ́n náwó lọ́wọ́, àgbàlagbà ni wọ́n, ọba tó yáyì ni wọ́n dẹ̀ ìlú mọ̀kádẹ̀ ni wọ́n dìde, wọ́n kí bàbá Ladoja. Kí ló wá ń ṣe yín? Yorùbá Parapọ̀ TV, ẹ máa gbọ́ ẹ máa wò ó, ẹ subscribe síbẹ̀, ẹ like ẹ̀, bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o. Yorùbá Parapọ̀ TV, àgbàlẹ́tù ọmọdé làwọ́. Ọ̀rọ̀ Aláàfin àti Olúbàdàn tá a rò pé ó ti parí nígbà náà kò mà tí ì parí. Tẹ́ ò bá gbàgbé níbi ayẹyẹ kan tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí, ó náà ni Aláàfin ti nawọ́ sí Olúbàdàn láti gbọ́wọ́ tí ọba Rashidi Adéwọ̀lú Ládọjà sì kò sì gbọ́wọ́ ẹ̀. Ṣùgbọ́n àwọn ti wá dá wàhálà sílẹ̀ láàrin àwọn ọmọ Yorùbá níbi tí àwọn kan ti ń sọ wípé ohun tí ọba Rashidi ṣe ló tọ̀nà, táwọn kan sì ń sọ wípé ohun tí Aláàfin ṣe òun náà ló tọ̀nà. Àwọn ọmọ Yorùbá kan ti wá bọ́ sórí ayélujára láti sọ wípé ìwà tí Aláàfin ṣe ò dáa, bẹ́ẹ̀ ni àwọn kan náà sọ wípé ìwà tí Olúbàdàn wò tọ̀nà. Ṣùgbọ́n kíní ọ̀hún ti dá ọ̀wọ̀ọ̀wù sílẹ̀ láàrin Awíkòkó àti Ààrẹ Almaroof. Ṣé mọ̀ pé àwọn méjèèjì tẹ́lẹ̀ rí ata àtọ́jú ni wọn o, ṣùgbọ́n àwọn méjèèjì ti bọ́ sórí ayélujára báyìí láti sọ àwọn kò bá kàn gbé ọ̀rọ̀ síra wọn àti láti bu ojú àbùkù wo ọba Ọ̀wádé ìyẹn Aláàfin tọ̀yọ́ àti láti bẹnu àtẹ́lu ọba ìlú Ìbàdàn. Òun náà ni àwọn kan ti wá jáde sórí ayélujára tí wọ́n ti ń sọ wípé ọba Ládọjà ponú pé wọ́n lé ọjọ́ orí wọn gẹ́gẹ́ bí ọmọ 100 ọdún lókè èèpẹ̀ pé ìwà tí wọ́n hù ìwà òpònú gbáà ni o. Òun náà l'Awíkòkó ti wá jáde pé ká má sọ bẹ́ẹ̀ mọ́. Àwọn kan náà sọ pé ìwà òun tọ̀nà àbí òtọ̀nà, gbogbo fọ́nrán pátápátá tó jáde lórí ìkíní ọ̀hún òun náà láàfin hàn wá ní ìkànnì yìí ìyẹn Yorùbá Parapọ̀ TV. Tọ́wọ́ adégbà àkọ́kọ́ lẹ́yìn wò wá abẹ́tí olólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀. À ń bẹ̀ yín ni ẹ bá wa tẹ̀ ẹ́ sójú ẹ̀ wá má gbàgbé o láti tẹ àgbo pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa rán yín létí ní ìgbàkúgbà tá a bá ti wà lórí ètò. Ẹ má gbàgbé láti tẹ àgbo pélébé ọ̀hún, ẹ já subscribe síbẹ̀, ẹ jẹ́ ká pín kíní ọ̀hún kálẹ̀ nítorí pé ọ̀rọ̀ ọ̀hún ti ń dá wàhálà lẹ̀. Ẹ fa mọ́ kí ìran Yorùbá kó má pín sí méjì torí pé àwọn kan ti ń sọ wípé ọmọ Yorùbá làwọn, bẹ́ẹ̀ làwọn kan sọ pé ọmọ Odua ni wọ́n. Ẹ gbọ́ sọmọ Yorùbá ni wá ni àbí ọmọ Odua? Ẹ jẹ́ ká gbọ́n táwọn èèyàn sọ lórí fàǹfà tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ yìí. Ẹ wò kíní ọ̀hún pọ̀ nítorí pé ìṣọ̀kan ọmọ Yorùbá òun náà ló jẹ wá lógún níkànnì yìí tẹ́ ń wò yìí ìyẹn Yorùbá Parapọ̀ TV. Ẹ já máa bí ètò ọ̀hún, ẹ já ṣe àìká sí subscribe síbẹ̀ ká tẹ aago tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ó lè máa rán wa létí ní gbogbo ìgbà. Ẹ já gbọ́n táwọn àgbààgbà méjì sọ tí wọ́n jẹ́ ọba nínú ìlú àti ohun tí àwọn agbèlẹ́yìn wọn tí wọ́n sọ àtàwọn kan nínú ìlú. Who is Aláàfin? Ta ló ń sí Olúbàdàn tó fi wà lórí ìjókòó ti náwó sí yàn? Does it make any sense? Kódà kó jẹ́ ọ̀rẹ́ èèyàn ló wà lórí ìjókòó tó bá rí èèyàn téèyàn ń bọ̀, sign of respect jẹ́ ó sọ fún ọ̀rẹ́ yẹn láti dìde, orí ìdúró wọn ti bọ̀wọ́ kì í ṣe lórí ìjókòó. Ẹni tẹ́ bá fẹ́ bọ̀wọ́ ẹ̀ lórí ìjókòó á jẹ́ ọmọ yín, ó dẹ̀ máa jẹ́ pé èèyàn ò ní lè dìde, ọmọ èèyàn lèèyàn bọ̀ lọ́wọ́ kì í ṣe ẹgbẹ́ èèyàn. Ábọ̀sìnbọ̀sìn Ládọjà ò kì í ṣẹgbẹ́ Ọ̀wọ́adé irrespective ibi tó wù kó ti wá, irrespective tó wù kó ń jẹ́ láyé, kò yàtọ̀ sí many of us. Orí òdiwọ̀n tá a bá padà gbé sínú because one on one èmi àtọ́ba Ọ̀wọ́adé ẹgbẹ́jọ ni wá, ìyàtọ̀ oṣù kan ló wà láàrin wa. If I want to address him, I address him by Hakeem Ọ̀wọ́adé Abímbọ́lá. So naturally ṣùgbọ́n nítorí àpọ́nlé tá a fi sí torí pọ́ jẹ́ ọba, bí ò tiẹ̀ jẹ́ Aláàfin gan tó bá jẹ́ ọba kò sí ní tó ní kí n má lè dọ̀bálẹ̀ fún bá a ṣe jọ jẹ́gbẹ́ yẹn. Ṣùgbọ́n tá a bá ti wá mẹ́lẹ́yìn kó ń bẹ̀ ká gbé sí neutral level, ká sọ̀rọ̀ síra wọn ní neutral ground. Now ká wá fi wé bàbá tó ti lé ní 80 torí Rashidi Ladoja kì í ṣe ẹ̀gbọ́n síro wa, bàbá wọn jẹ́ wọ́n ti bírú wa mọ́, wọ́n ti sùúrù wa mọ́, wọ́n ti tọrú wa mọ́tọ̀ láìmọye ìgbà. Kéèyàn nìkan wá lanu pọ̀ngàlà kọ́ wá sọ bẹ́ẹ̀ sí Ladoja pápápá ń ló ti ràn mọ́ bí iná orí, lójú ẹsẹ̀ ní ti ràn mọ́ bí ìtànmọ́ná. Ọ̀rọ̀ ti wá bíge ó ti bá dùn bí
oríṣiríṣi àwọn èèyàn ní gbé ipò yẹ ẹnu ìyàtọ̀ kọ sí wọn ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn kan ní Aláàfin ṣe kù díẹ̀ káàtó àwọn kan ní bó bá tiẹ̀ wá rí bẹ́ẹ̀ eléyìí tí bàbá wa Ládọjà fi dáhùn eléyìí náà kù díẹ̀ káàtó. gbogbo ẹ̀yin bloggers tẹ́ ń jáde síta tẹ́ ń sọ̀rọ̀ alábòsí ni gbogbo yín aláburú sì ni ẹ̀yin sì lẹ́ ń dá wàhálà sílẹ̀ torí ẹ̀ sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà bóyá ń bẹ̀rù Olúbàdàn ni bóyá sì ń bẹ̀rù Aláàfin Ọ̀yọ́ ni kò yé mi. àkọ́kọ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà ìyí tí bàbá Olúbàdàn ṣe yẹn wàláhì nǹkan tó burú gbà ni ẹ sọ òdodo ọ̀rọ̀ kílẹ̀ ń pẹ́pẹ́ fún bàbá Olúbàdàn bàbá ọba Rasidi Ládọjà ọlọ́jà rí pẹ́sà ẹ̀ ṣe dáadáa o ìwà burúkú iná ni wà tẹ́ wù àbòsí sì ń dà yín láàmú bàbá kábíyèsí ọlọ́jà rí pẹ́ mọ́ bínú o àbòsí ń dà yín láàmú sá ṣe bá gbọ́ ọba nìyí àgbàlagbà ọba nílẹ̀ Yorùbá yìí iná nìyí tí ó nǹkan bá tiẹ̀ ń bí yín nínú sójú agbo àti ìta gbangba ló yẹ kẹ́ ẹ ti fi irú nǹkan bá yẹn ràn bàbá ikú bàbá yèyé náwó sí yín ẹ sì ń glọ́ wọn bí gbàgbẹ́ rí wọn ẹ sì dá wọn nù. ẹ̀kọ́ àwọn ẹlẹ́fẹ́ jẹ́ káwọn ọmọ tí ń bọ̀ lẹ́yìn kí wọ́n kọ́ lára yín pẹ̀lú àtẹ̀wé tí bàbá wa Aláàfin Ọ̀yọ́ bá tẹ̀ wá sẹ́yìn síbágbàlagbà ní ṣé kò níbi tẹ́jẹ́ kẹ́ ti pè wọ́n ni sẹ́yìn kò níbi ẹsẹ̀ lérí wọn ní kọ̀rọ̀ ni tó fi adi pé ní ẹ fi ń ṣe àbùkù fún orí adé ńláńlá nílẹ̀ Yorùbá aláṣẹ gbogbo ilẹ̀ Yorùbá pátápátá kì í ṣe Aláàfin lẹ́sẹ̀ lẹ́gẹ́lẹ́ kàlábùkù gbogbo Yorùbá pátápátá lápapọ̀ ẹni tó bá mọ̀ bẹ́ẹ̀ iná ilẹ̀ kàlábùkù. ọba Lámídì Ládọjà ó ju ọba Ọ̀yọ́ lọ ní gbogbo ọ̀nà. Number 1, àgbàlagbà ní bàbá Ládọjà, former senator ni wọ́n, governor ni wọ́n, ọba tún ni wọ́n. Number 3, salary Aláàfin Ọ̀yọ́ ìlú Ìbàdàn ló ti ń lọ. Kò ń ṣe tó ipò ẹ ti di Aláàfin ẹ wá ní mọ àgbà ló jẹ́ pé ipò ọba yín ó tiẹ̀ ju ipò ọba Ìbàdàn Olúbàdàn. Kò tọ́ sí yín láti jókòó láti yọwọ́ sí bàbá Ládọjà. Bàbá Ládọjà ń ṣaláàní fún ẹnikẹ́ni. Ọba Ṣọ̀ún wọ́n kàwé wọ́n náwó lọ́wọ́ àgbàlagbà ni wọ́n, ọba tó yáàyè ni wọ́n dẹ̀ ìlú mọ̀kádẹ̀ ni wọ́n dìde wọ́n kí bàbá Ládọjà. Kí ló wá ń ṣe yín? Kí ló ń ṣe yín tẹ́ẹ̀lì dìde tẹ́ẹ̀lì kí ọba Olúbàdàn kì í ṣaláàní fún yín senior ẹ̀. Nígbà tẹ́ ti jóyè èmi tí tẹ́ ń wò yìí mo wà náà wọn tó náwó tó nára tó gbé ìkànnì wa yìí tó ń gbé dìde tàwa kí n pé àti rí ọba tó máa mú unity wá, ọba tó máa jẹ́ kí ilẹ̀ Yorùbá fún unify. Kò ń ṣe léyìí tó máa wú nǹkan tó jẹ́ pé ó pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó gbé ọgbẹ́ sínú ọ̀pọ̀lọpọ̀ èèyàn nílẹ̀ Yorùbá tó jẹ́ kí àwọn ọmọ Yorùbá kó fẹ́ràn ara wọn dínú. Òun ni ẹ̀yin Aláàfin ṣe wọ́n ṣe kò tọ́ sí yín. Ọba Lámídì Ládọjà wọ́n ń ṣaláàní fún ẹnikẹ́ni, wọ́n tọ́ lóyè ni wọ́n sì yàn wọ́n síbẹ̀. Ẹ lọ ṣọ́ra yín ọba Aláàfin Ọ̀yọ́, ẹ ṣọ́ra yín, ẹ unify ilẹ̀ Yorùbá. Ẹ jẹ́ kí unity wà láàrin ọmọ Yorùbá, ẹ má gbé ìjà wá, ẹ fi supremacy sílẹ̀ ní pé èmi ni mo jẹ́ ọba gbogbo ilẹ̀ Yorùbá, ẹ fi yẹn lẹ̀, ẹ fi wà kún ẹ̀sìn yín. kódà àbùkù tẹ kàn wọ́n yìí ẹ kara yín náà lábùkù tẹ bá mọ́ ẹ kara yín àti àwọn tí wọ́n ń tẹ̀lé yín ẹ kàn gbogbo àti gbogbo àwọn olóyè yín ẹ kàn wọ́n lábùkù tó yẹ kí n sálàfin nìkan lẹ kàn lábùkù mọ́. kí ló ṣẹlẹ̀ kí ló le tó bẹ́ẹ̀ táwọn kan bá tẹ wá ń kọ yín sí Aláàfin tí wọ́n ń sọ̀rọ̀ aburú Aláàfin tí wọ́n sọ fún yín sóye kẹ́ ẹ fi wùwà ṣe ìgbàgbé tán ni ṣèbó nítàn tó tẹ Ìbàdàn dó àbí kò nítàn tó sọ yín dọba ni ṣèbó nítàn tó sọ yín dọba kí ló dé ìwà tẹ ẹ̀wù sí Aláàfin Ọ̀wọ́ adé yìí ṣe lè dẹ́rù ẹ̀ wò fún ọba Lámídì Adéyẹmí ikú bàbá yèyé tó ẹ wájà ṣe lè dẹ́rù ẹ̀ wò fún wọn ṣe lè dẹ́rù ẹ̀ wò fún wọn èyí tí ọba Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ náà ṣe yìí tẹ́jọ di ìdí ọ̀tẹ̀ papọ̀ tẹ́ ń ṣàbòsí ọba tẹ́ ń ṣàbòsí Aláàfin sóun náà lè dánwò fún Aláàfin ikú bàbá yèyé tó wájà. ẹ̀yin àgbàlagbà tó jẹ́ pé ní tọrọ bí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ bá ṣẹlẹ̀ tí wọ́n kọ́rọ̀ wá bá yín ẹ̀yin náà lẹ̀ tó ń dà nǹkan rú yìí. bàbá wa Akeem Ọwádé ọ̀rọ̀ kàn yín ẹ má bínú sáà kábíyèsí ṣe é tutù ni ṣe é lóògùn rárá ni. ẹ̀yin òjò ọba Lámídì Adéyẹmí ikú bàbá yèyé ànàmànà ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ẹ gbọ́ bẹ́ẹ̀ sẹ́ kí ikú bàbá yèyé ni ọba Lámídì tó wájà ọba bí odó ọba bí ọlọ ojúgun tó yọ tán tó tún pankùn sẹ́yìn èèyàn lásán máa ń kí bẹ́ẹ̀ ni
ọba Lámídì Adéyẹmí ni wọ́n kì bẹ́ẹ̀ aládìyẹ òfun kò sì gbé kò sì rá ṣe èyàn yẹpẹrẹ náà máa ń kì bẹ́ẹ̀ ni bàbá wa Akeem Ọwádé Aláàfin Ọ̀yọ́ tẹ́ bá kéré lójú tí wọ́n ń fojú kékeré wò yín ipò tẹ́ wò kéré ẹ ṣe sùúrù bẹ́ẹ̀ ṣe ṣéhun ẹ ṣe sùúrù ẹ rí wípé Ọlọ́run padà tún àṣírí alábòsí ẹni tó ń ṣàbòsí tí ń dalẹ̀ Yorùbá rú nínú àwọn táwọn pé wá ní first class ọba Ọlọ́run tún àṣírí yín láìpẹ́ yìí ọba Akeem Ọwádé ẹ lọ lè wá àwọn tí ń jẹ́ kánẹ́kù burúkú àti àwọn àkábá burúkú ẹ máa kọ́ rọra gbogbo jẹ́ba tí ń jáde lọ èyí tó bá rí yín fín kó gbóhùn ara rẹ̀ wọ́n ti ń tẹ̀yìn lójúmọ́lẹ̀ púpọ̀ jù wọ́n tẹ̀yìn lójúmọ́lẹ̀ púpọ̀ jù wọ́n rí yín fín púpọ̀ àwọn alábòsí àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá Ọwádé ẹ dákun mo tún bẹ̀ yín tẹ́ ẹ bá ń jáde ẹni wú ẹbí tẹ́ ẹ bá lọ ẹ fi àwọn dákódákó tó dájú ẹ fi sápò èyí tó bá rí yín fín kó jẹyẹ rẹ su ìtọ́ ń pè lọ́ba nu ọba ogolẹ̀ Yorùbá nìyí. Aláàfin tọ́nawọ́ sí bàbá Ládọjà bí wọ́n ṣe dàgbà tó lórí ìjókòó tí ẹ̀ yé bàbá Ládọjà tí ò sì gba owó náà tí bàbá yé bàbá ìbùkún ni fẹ́ni tó fọ̀bọ̀ lọ yàn ìgbé ni fẹ́ni tó gbà á lélẹ̀ tó túmọ̀ sí wípé kálukú wọn lọ right on their own ṣùgbọ́n lójú wòye àwa èèyàn àwọn tọ́rọ̀ǹgì ẹni tọ́ right lójú ẹnì kọ̀ọ̀kan wa lójú àwọn kan Aláàfin right Olúbàdàn rọ̀ǹgì lójú àwa kan Olúbàdàn right Aláàfin rọ̀ǹgì ṣùgbọ́n ikọ̀ kan bẹ láàrin wa tó yẹ pé káàtì ẹ̀ tó sọ gan wọ́n ti mọ ibi táàfì sí wọn á ní kò kúkú fẹ́ràn Aláàfin tẹ́lẹ̀ kò kúkú fẹ́ràn Ọ̀yọ́ tẹ́lẹ̀ meanwhile èmi tí wọ́n ń pè wọn fẹ́ràn Ọ̀yọ́ ìgangan lọmọ olójúlówó ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń pè lọ́yọ́ yàtọ̀ sáwọn bọ̀gú tó gbalẹ̀ máa lọ́wọ́ tán ti lu Ọ̀yọ́ pa ní ìsìn now tẹ́ bá rí àwòrán tí mo fi hàn ẹ rí wípé eléyìí ò portray ẹnikẹ́ni tó wù kó gbé àwòrán yẹn jáde gẹ́gẹ́ bí ọmọ kóòtù òjíire bí gidi láti pe adúrú bàbá Ládọjà nírú báwọn láti sọ̀rọ̀ tó tóbi tó báwọn sírú bàbá Ládọjà ó kù díẹ̀ káàtó ó kù púpọ̀ káàtó now àwa ń sọ̀rọ̀ bíi táyé dé lónìí ìwà ń refer sí empire of medieval era empire tó ti ṣubú láti 1835 ẹ wá fi ń wé nǹkan tí ń ṣẹlẹ̀ lọ́dún 2026 sẹ́yìn náà ò rí pẹ́yìn lẹ wà àwa sẹ́yìn lọ́kọ yín bíi tirẹ̀ torí pẹ́yìn ẹ̀yìn lẹ fi ń rìn bíi tọ̀fàfà now ìṣẹ̀lẹ̀ wọn wá ṣẹlẹ̀ bàbá wa Ládọjà òkókó ní wí nǹkan kan bó tiẹ̀ jẹ́ pálàfin náà sọ̀rọ̀ ṣùgbọ́n ní àná kù mọ́ mẹ́fà tó nìkan kan ò dùn bẹ̀ ara ẹ̀ lọ́wà torí pé ẹni àná lára ń ta lóòótọ́ ẹni ara kan ní jíjó awo kò sẹ́ni tí wọ́n bú yà bú bàbá rẹ̀ tí ọmọ bóyin Yorùbá lẹ́ni tá a bá kì tí ò bá náwó bí wọ́n bá ń bú bàbá la bàbá rẹ̀ rìn ní òkè bọ̀nù ẹni wọ́n bá wá ń bú bàbá ẹ̀ tí ń bóyin kẹ bí ọ̀bá lọ́wọ́ kan àbòdínú ó ti di dìdìrín àgbáńtí ẹnu ó di kán máa gbé yálé oníwíwò káàkiri tàbí kí wọ́n mọ̀ wípé ojúlówó ọmọ àlè ni so mo kí ẹ̀yin Ọ̀yọ́ tẹ́ ẹ sọ̀rọ̀ ọkàn wá jẹ́ pé gbogbo ìgbà tẹ́ ẹ bá ní kẹ́ ẹ sọ̀rọ̀ ìgbésí ayé yín ò kì í yàtọ̀ sí àáyá tó lòun ó fi igi tójú ọmọ òun ṣe tó kigi bọ̀ lójú tó fọ pátápátá ọ̀pọ̀lọpọ̀ ìgbà tẹ́ ẹ bá ní lọ́kàn láti gbèjà Ọ̀yọ́ tàbí gbèjà Aláàfin yín ṣe lẹ máa ń padà fọ́ gbogbo ọ̀rọ̀ lójú ẹ̀sìn àtàbùkù lẹ máa ń padà kó bọ́ba yín ṣé ẹ gbàgbé àsọtẹ́lẹ̀ mi immediately tá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí mo nígbà tá a bá fi fulẹ̀ rẹ̀ ẹ rí i pé iyì kékeré tó ṣẹ́kù lára Aláàfin ọ̀wọ̀ àtàpọ́nlé bẹ́ńté tó kù lára Ọ̀yọ́ mo ní yóò ti jó tán kẹ́ ẹ tó realize ẹ̀pá ò sì ní bóró mọ́ aṣọ ò ní bọ́mọ yẹ mọ́ torí pé ọmọ yẹn yín ti rìn ìwòwò ọjà already èébú àtìpìlẹ̀ ń ṣẹ́ fáwọn àgbàlagbà well mo sọ gbólóhùn kan nínú àwọn ètò mi mo ní èsì ń jelégbò kò sẹ́ni tó rí nǹkan kan sọ ajíṣe bí Ọ̀yọ́ yìí wà nínú àwọn ìkànnì nínú àwọn social media platform tí mo dárúkọ wọn wípé tó bá jẹ́ pé àgbà ṣẹ́kù lọ́yọ́ kí wọ́n fi wé ọmọ mọ́ wọn létí but very very unfortunate irú ròǹbòrùn irú aṣọ oko ń tilé ikùn ògbé kan gbogbo wọn eégún ilé labala ikùn ògbé kan ọmọ bá ń talẹ́ ìkan jẹ́rú èkejì ń jẹ yẹ̀pẹ̀ epo ẹ̀pà òṣùwọ̀n àti mọ bọ́mọ inú ẹ̀ ti rí ṣe mọ̀ pé bọ́mọ ọjọ́ ṣòkòtò yọjọ́ kíjìpá ìríta rí àwọn lóde àti mọ báwọn bàbá wọn ló lè ṣe rí ìdí ni pé ọ̀pọ̀ nínú àwa tá ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Ilé-Ifẹ̀ àti Ọ̀yọ́ lórí ọ̀rọ̀ ní àtàláàfin ìtàn làwa ń sọ kò sí nínú wa tí ń ṣépè fún ẹnìkan kò sẹ́ni tó lè gbọ́ bí tí mo ti ṣépè fọ́wọ́ adé rí kò sẹ́ni tó lè gbọ́ bí tí mo ti ṣépè fọ́ba kankan rí ìtàn lèmi ń sọ mo wá lè mọ́ sọ̀tàn tí ó fẹ́ fọ yín o eléyìí ọkàn mi ṣùgbọ́n tàn yín sáà ni because gbogbo empire arọ́ tẹ̀ ń pariwo yìí
ìran wo lọ́tọ̀ ọmọ ìyá ẹ̀ lẹ́rú tó Ọ̀yọ́? Kò sí náà tọ́tọ̀ ọmọ ìyá ẹ̀ lẹ́rú tó yín. Now empire ǹjẹ́ ẹ mọ iye ìgbà tó gun ti tú Ọ̀yọ́ ká? Empire yín strong ni wọ́n fogun tún yín lọ́tún náà fogun tún yín lọ́sìn náà ń lé àwọn ọba yín kúrò láì mọ iye ìgbà. Ó ní iye ọdún tọ́ba yín lò ń Bọ̀gú, ó ní iye ọdún tẹ́ ẹ lò ń Bọ̀gú, ó ní iye ọdún tẹ́ ẹ lò ní Ìgbòho. Ẹ kàn ń sá káàkiri ẹ di alárìn kiri ẹ dẹ̀ sọ pé ní empire kí wá ní capacity empire yín ọdún mélòó ló fi rule? Kí láǹfààní empire ọ̀hún? Now ẹ jẹ́ kí n wá àpilẹ̀kọ tó mú mi wá gangan. The meeting is up. Jẹ́ wà àwòrán yẹn. The meeting is up. Rashidi Ládọjà ilé ìkọ́ Rashidi Ládọjà a fool at 80. Kọ́mọlúwàbí kan sọ bẹ́ẹ̀ sádúró bàbá ilé yìí. Bàbá tó ti wálé ayé tó ti ráyé wá. Bàbá tó rílé ayé gbé tó ráyé lò. Bàbá tó rílé ayé ṣe. Bàbá tó ń da tó tọ́ dantí gbogbo tí kádàrá sọ pé ó wá dà láyé. Bàbá tó jẹ́ ní tí àyànmọ́ ní kó wá jẹ́. Bàbá téèyàn fi tọrọ kó jẹ́ bàbá ẹni. Bàbá téèyàn fi tọrọ kó wá láti ìdílé ẹni. Bàbá téèyàn fi tọrọ kó wá látàgbólé ẹni. Kọ́mọ kan wá lanu pọ̀ngàlà kẹ́ wá sọ fún mi pé ọmọ káàrọ̀ òjíire bí nírú ọmọ bẹ́ẹ̀. Ẹ mọ̀ pọ́ máa lé ní. Ẹ mọ̀ páwọn àdàmọ̀dì tí wọ́n rò papọ̀ mọ́ Ọ̀yọ́ àwọn ni wọ́n ń jẹ́ jáde díẹ̀díẹ̀ hùn. Òótọ́ ọ̀rọ̀ mi ṣẹ̀ṣẹ̀ ń jẹ́ jáde ni. Ẹ fi mọ̀ wípé àwọn tí ń bẹ́ẹ̀ wọn ò relate mọ́ wa by blood. Ẹ̀yà míì ni wọ́n. So kò sí bí wọ́n ṣe fẹ́ fẹ́ràn wa olórí burúkú ìfẹ́ràn olóríire. Now ẹ jẹ́ ká gbọ́. The meeting is up. Rashidi Ládọjà a fool at 80. A recent incident at an interfaith gathering in Ibadan has left the people of Oyo talking. Rashid Ládọjà was seen ignoring Aláàfin ikú bàbá Yèyé's handshake. So who is by far okay ibi tí mo lọ rèé o. Rashid Ládọjà was seen ignoring Aláàfin's ikú bàbá Yèyé's handshake. Who is by far his superior and leader? Ta ló sọ fún Oponu yẹn bẹ́ẹ̀ wípé Ọ̀wádé wà superior than Ládọjà. Bóyá ojú àlá ni wọ́n wà kán tètè jí àìtètè jí ló mú wọn wà lẹ́yìn. So Ládọjà who failed as a governor, mi ò mọ bí Ládọjà ṣe fail as a governor o, bóyá kó ń tàn ó padà elaborate ẹ̀, bóyá kó padà expatiate ẹ̀ kó jẹ́ kó yé wa dáadáa. Who failed as a governor also failed to respond to a friendly good morning handshake. Torí pé bàbá wa Adéwọ̀lú Ládọjà àwọn kì í ṣe ọmọ rélé lọ gbèsè wá. Àwọn nǹkan kan bẹ tó yẹ pé téèyàn bá délé yọ padà mọ́ dùn yàn. Ká ní bàbá gba owó yẹn tán wá padà kú òǹbẹ̀ tá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí wọn fọ̀rọ̀ gún wọn lára. Wọ́n mọ̀ padà regret ẹ̀ nínú yàrá wọn pé kí làwọn wá ṣe bẹ́ẹ̀ sí, kí ló dé táwọn fi gba owó yẹn. Ṣùgbọ́n mo mọ̀ pé títí tán fi wà ńbẹ̀ yẹn tán fi kú òǹbẹ̀ yẹn inú wọn mọ̀ dùn ní sá pé àwọn ṣe ń tọ́ da. Because nbi tí Ọ̀yọ́ padà ń tàmsì ẹ̀ sí òun ni wípé wọ́n ń support Ọọ̀ni tilé Ifẹ̀. Well kò sọ́ba tí ò ní support Ọọ̀ni tilé Ifẹ̀ because Ọọ̀ni tilé Ifẹ̀ náwó báyìí láti kó gbogbo èèyàn mọ́ra. Ọọ̀ni tilé Ifẹ̀ náwó báyìí láti bá ẹnikẹ́ni ṣe. Ọọ̀ni ọ̀láyò Ọọ̀ni ò ní pọ̀sìn. Ọọ̀ni fẹ́ràn gbogbo èèyàn Ọọ̀ni sì kó gbogbo ọba mọ́ra. Ọọ̀ni sì fẹ́ràn ìṣọ̀kan. Now wọ́n ní the peace-loving people of Oyo State are shocked by Rashidi's apparent rudeness and unwise behaviour. Mi mọ́jọ́ orí ẹni tọkọ kínní o ṣùgbọ́n irrespective of ọjọ́ orí tó wò wọ́n jẹ́ kódà kó jọ ọmọ 90 years tàbí ọmọ 100 years orí òǹtọ̀ ti dàrú, kódà kó jọ ọmọ 120 years orí òǹtọ̀ ti gbálẹ̀, kódà kó jọ ọmọ 150 years. The incident has sparked a debate about culture. Ọwọ́ adé yín ǹjọ́ wà cultured? Tó bá wà cultured yóò mọ̀ wípé even kéèyàn fẹ́ lo superiority àṣà demand bù fún mi kí n bù fún ọ tọ́gbọ̀rọ̀ ké lódò. Torí pé àwọn ọ̀jọ̀gbọ́n ní respect is a reciprocal. Bù fún mi ṣe bọ̀wọ̀ fún mi kí n bọ̀wọ̀ fún ọ bó bá ṣe fẹ́ kí n address ẹni o ṣe address mi o fẹ́ kí n pọ́n ọ lé àbí wọ́n náà pọ́n mi lé àpọ́nlé ni mo ń mú àpọ́nlé wá. Ọgbọ́ Yorùbá ní ọ̀rọ̀ tútù ní Yorùbá lápò ọ̀rọ̀ líle ní yọfà lápò. But mi wá blame yín torí pé kì í ṣe Yorùbá kò jẹ́ kọ́rọ̀ yẹn ó dùn mí dàbí alára. So the incident has sparked a debate about culture, respect, etiquette and the boundaries of traditional institutions. Ẹ̀yin lẹ̀ ní báńdìrì the Aláàfin and Olubadan have had a cordial relationship for years. Aláàfin wo ni Olúbàdàn wo ni Aláàfin tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti Olúbàdàn lè ní. Níbo ni wọ́n ti jẹ yẹn kan gbá? Kí ni ìpàdé ọlọ́jà àtàsínwín? Wọ́n ìṣẹ́gbẹ́. Kò sí tí ó pa wọ́n pọ̀ jù pàdé lọ́ba lọ tó bá wáyé. So what are you talking about? Remember that Ládọjà was impeached and removed from office in a shameful way. Well, bóyá tíran yín bá padà jẹ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ because ọmọ Ọ̀yọ́ kan kò tí ì wọ́ọ̀tì láti jẹ gómìnà Ọ̀yọ́ and gbogbo eléyìí tẹ́ ń ṣe gan kò ní padà kàn yín táyé òfin dọ̀run.
ọmọ value kan sọ pé èèyàn ṣe governor every one of us tó wà láyé ńgbà náà torí ẹ̀ pé tọpọlọ ẹ̀ dẹ̀ ṣiṣẹ́ dáadáa amọ̀nà tí wọ́n gbà yọ bàbá Rashidi Ládọjà pẹ̀lú òfin ni náà ni wọ́n sì padà fi dá wọn padà tán fi lu sáà wọn pé so tó bá ní wọ́n yọ ẹ̀ ní ṣe fún ẹ̀ ṣé bàbá jalè ni àbọ̀n kankan mọ́ wọn lọ́wọ́ àbí wọ́n ní wọ́n lu jìbìtì àbí wọ́n ní wọ́n kówó òlu jẹ kò sílẹ̀ yìí ní rẹ́kọ̀dù wọn so ọwẹ́ ọyàn kankan. So can we now say Ládọjà is following the path of destruction for the second time? Bàbá rẹ̀ ló follow path of destruction. Can we say there is a cause following him? Ìwọ àti ìrandíran rẹ̀ lè gún àtìpé ìdílé ń tẹ̀lé lẹ́yìn tí ó jẹ́ kẹ́ ríran tó ń jẹ́ kẹ́ mọ́ ṣiṣẹ́ gbogbo gbà kẹ́ lè bá a sọnù ni. The fabric that forms Ìbàdàn is Ọ̀yọ́. Ta ló sọ fún ọ bẹ́ẹ̀? Ọmọ Ọ̀yọ́ wà ń Ìbàdàn ni kì í sọ ọmọ Ọ̀yọ́ lọ́fọ́ ọmọ Ìbàdàn. Àwọn jagunjagun alágbára láti ilẹ̀ gbogbo ilẹ̀ káàrọ̀ òjìrè ni wọ́n sọra wọn pọ̀ tó ń jẹ́ Ìbàdàn. Àwọn alágbára lọ́wọ́ ara wọn jọ bí ìgbà tọ́dẹ bá ń sìn bí ìgbà tọ́dẹ bá ń sípa ọdẹ ni tọ́dẹ bí mọ́dẹ bẹ́ẹ̀ mọ́dẹ bí mọ́dẹ àyín mọ́dẹ ha bẹ́ẹ̀ tí wọ́n kóra wọn jọ tí wọ́n pè ní Ìbàdàn ẹlẹ́ẹ̀kejì àbẹ́lẹ̀ kẹta nu. Ìbàdàn Lágelú ọmọ Ifẹ̀ ló wà tẹ̀dó Ifẹ̀ lóyin Lágelú ti kúrò. Then hence the relationship is solid and beautiful. Láago mélòó Aláàfin àti Olúbàdàn tó ṣọ̀rẹ́ torí ọ̀tẹ̀ Ọ̀ọ̀ni náà fi ṣọ̀rẹ́ torí tí Aláàfin ọ̀jẹ́ ogun kọ́kútà Aláàfin ọ̀jẹ́ ló ṣe ń bá ló ṣe bólúbàdàn gbà náà ṣọ̀rẹ́ tí wọ́n fi dalẹ̀ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ lórí ọ̀rọ̀ ta ni ó jọba ta ni ó jọ lórí ọ ta ni ó jẹ permanent chairman ta ni ó jẹ chairman ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́. I expected better behaviour from Rasheed, who was a former governor and a senator. I expected him to be wise. Ṣé kò wá gbọ́n? Ta ló gbọ́n tó nínú ilé yín nínú ìdílé yín nínú ìran yín? Smart and intelligent, but sometimes age and experience don't necessarily bring wisdom. O ti júwe bó ti jẹ́. If I were Ládọjà, I would go and ask for forgiveness from the Aláàfin, knowing that a curse has come upon him for his rude act. Abiodun Babatunde, a concerned Yoruba son from Ejigbo, ire o, orí ẹ̀ ti dàrú, kọ́kọ́rọ́ orí ẹ̀ ti sọnù. Torí mo mọ̀ wípé Ọ̀yọ́ ni ọ́. Ẹni tó sì gbé jáde, òun ni Ajíṣebí Ọ̀yọ́. Tó bá jẹ́ pé ọmọ Èjìgbò ni ọ́ tó ń pèrè l'Ajíṣebí Ọ̀yọ́, á jẹ́ bó ti nù, ó promote ìrántí ẹ, ìran oníran ló ń promote. Well, ó wá kó àpilẹ̀kọ kan. Ẹ jẹ́ n padà dé. Kejì tí wọ́n gbé jáde lórí Facebook lélẹ́yìí. Ọmọ àlè tó gbé jáde ó korúkọ ara ẹ̀ ní Musedik Adéṣeyẹ Ahmed. Musedik Adéṣeyẹ Ahmed. Ó ní our great king should be careful with these two ingrates and betrayers. Kennedy tí wọ́n fi ń pè wọ́n ní ingrate. Ta ni wọ́n betray? Ọ̀nà wo ni wọ́n gbà betray onítọ̀hún? To all my brothers and sisters, please be careful of friends who lobby in the corridor of a counterpart because that is the beginning of rebel. A great king that made sure they both got to an esteemed position of kingship doesn't deserve being paid back with hypocrisy, not rebel. Now, gẹ́gẹ́ bí ẹni tí ó sọ̀rọ̀ yìí tọkọ, ó ní tí àjèjì bá ti instigate wọn against ọ̀gá wọn, gbogbo àwọn nǹkan yìí ló máa bí àwọn ọ̀rọ̀ míì tí ó máa padà jáde nípa pé Aláàfin ló dé Ṣọ̀ún ládé ló dé Olúbàdàn ládé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀rọ̀ jáde lórí ẹ̀ kì í ṣe lórí eléyìí ni ó ti jáde ni torí pé bẹ́yẹ bá ṣe fò láṣẹ sọ̀kọ ẹ̀, bọ́mọ bá ṣe rìn láṣẹ sànà ẹ̀, bọ́rọ̀ bá ṣe wá láṣẹ sọ, ká má dá lúrúpọ̀ mọ́ sàpà. Ẹ mọ̀ mí pé ètò bí ọmọ yan gan ni mo ṣe nǹkan tèmi tó yẹ jẹ́ pé bá a bá fi táìtù sí ẹ ti mọ̀ pé n ta fi ibẹ̀ lè bá ọ̀rọ̀ ń bọ̀ lórí àwọn ọ̀rọ̀ táwọn ẹni sọ. Wọ́n fún wọn lésì specially, mo fún wọn lésì collectively lélẹ́yìí. Àkàndá ọ̀rọ̀ Awíkonko, Àjàó ọ̀rọ̀ Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀. We know what is actually causing the rancor on switching chairmanship of traditional rulers council in Oyo State, which has never happened in any other Yoruba state. When an outsider instigates you to rebel your master and friend, then you should know you are in for the worst. Aláàfin ò ṣe é rí fín. Okay, àwọn ọmọ Ọ̀yọ́ tàbí àwọn tí wọ́n pera wọn lọ́mọ Ọ̀yọ́, ẹ bá ń béèrè lọ wọn. Mo rí gbogbo ibi tán ti ṣépè fún mi o, mo rí gbogbo ibi tán ti ń bú mi, tán ti ń sọ oríṣiríṣi nípa mi nǹkan. Àwọn tán láwọn ń wádìí nípa mi,
tàn bá rí ìdí nípa mi ní tí wọ́n fi ṣe mi ì tí mọ́ so mo rí gbogbo nǹkan tí wọ́n ń ṣe gbogbo agbára tán ń sà gbogbo pátá ń sà ṣùgbọ́n ẹ bá ń wí fún wọn ẹ bá ń béèrè lọ wọn wípé iná tí wọ́n ń dá yìí ṣé wọ́n ní tí wọ́n fi sun kí wọ́n má bàa fi sunra wọn omi ìjà tán fẹ́ gbé kaná yìí sára ń ro wọ́n fẹ́ fi mọ́ra ni àbọ̀n fẹ́ fi po tí àbọ̀n fẹ́ fi po kọ́ àbọ̀n fẹ́ fi tẹ̀ àbọ̀n fẹ́ fi ròmọ̀là ẹ bá ń béèrè lọ wọn dáná ogun dáná ọ̀tẹ̀ kì í ṣe náà rẹ iná ogun tí wọ́n wá ń dá yìí ṣé wọ́n rẹ́dì láti yá ní tí wọ́n bẹ̀rẹ̀ yìí ṣé wọ́n ó lè parí ẹ̀ ìbéèrè tí mo kàn fẹ́ kẹ́ bá ń béèrè lọ wọn nù lẹ́yìn ẹ̀ ilé tó kù ẹ fílẹ̀ fọlọ́ ẹjá fílẹ̀ fọlọ́hún torí pé kò sẹ́ni tó ní déédéé bí ọlọ́run ọba mi. ọ̀rọ̀ yìí ó yí gan àmọ́ a máa fọgbọ́n ṣe mo sọ kinní kan gbà tí bàbá mi Olúbàdàn kọ́kọ́ jẹ mo ní bàbá mi Olúbàdàn àwa gbàdúrà kí ègún tó ń ṣẹlẹ̀ kó kù lórí yín ẹ lè bú mi tó bá wù yín o bọ̀ ó tọ̀rọ̀ ní ká má sọ wọn. mo gbàdúrà pé kẹ́ ẹ pẹ́ kẹ́yìn náà má jẹ ọba tó máa pẹ́ tó máa lọ́dún mẹ́wàá ni bọ̀ṣẹ́ rí àwọn tí wọ́n ní gbàdúrà kẹ́ ẹ pẹ́ ẹlòmíì tó fẹ́ jẹ òní pé ìdílé tó kàn kẹ́ ẹ pẹ́ kò ní gbà fún yín ìdílé yẹn mo dẹ̀ fẹ́ àgbàlagbà ní bàbá ẹ tó bírú wa a lè jákọ̀ bí yín o mọ̀ pé mi lè jẹ́ last born yín pẹ̀lú ọjọ́ orí mi a lè jákọ̀ bí yín bàbá ẹ má jẹ́ kí ìwà òṣèlú tẹ̀ wù yẹn ẹ má jẹ́ kó tì yín débi pé ẹ̀ ń ti Aláàfin àríra wa fín kábíyèsí èmi ò gbàdúrà kíjà ṣẹlẹ̀ láàrin Ọ̀yọ́ o àmọ́ nínú history for the first time mo rí the only ọba Ìbàdàn tó disrespect Aláàfin Ọ̀yọ́ nínú history tí mo rí bàbá mi Aláàfin màá sọ díẹ̀ tó máa bá ọ̀dọ̀ tí náà kábíyèsí Olúbàdàn ọjọ́ orí kọ́ ni àgbà o wàláhì ipò lẹ́gbọ́n o ọjọ́ orí kọ́ làgbà wàláhì tàlà ipò lẹ́gbọ́n bọ̀ kó wá sí bó ṣe lè tó ó ń ṣe lọ́dọ̀ bàbá wa Rashidi Ládọjà ló yẹ kírun nǹkan báyìí ti máa wá sáláàfin wẹ́ ọ̀pọ̀lọpọ̀ blame Aláàfin pé wọ́n ṣe nawọ́ wọ́n wò pa Aláàfin kéré but Aláàfin is 50 years old ẹni tó bá ń pe 50 years old lọ́mọdé kò sí yẹn nínú politics o bàbá mi Ládọjà wọ́n dẹ̀ mọ̀ wípé kò sí ọjọ́ orí nínú politics tẹ́ ẹ bá jẹ́ 70 years tọ́mọ ẹ bá ti wà ní politics tó bá ti wà nínú òṣèlú láti 17 years ẹ ó máa jù yín lọ́nbẹ̀ ẹ má jẹ́ kọ́rọ̀ ìdíjà ilé kò ti ṣe fún wọn ní Ifẹ̀ ó nígbà kan lálàáfin òdìdí fọ́ ni nígbà kan wọ́n ní kinní kan Tẹlúbú lágbájá nísìnyí tá a tún rí sìn bàbá wa Aláàfin wọn náwó sí Ládọjà ọba Olúbàdàn rí jẹ́ tiẹ̀ àwọn èèyàn ti gbé kékeré àwọn kan tó ń bú Aláàfin wọn ló bàjẹ́ yóò ba ìpọn bàbá ńlá bàbá yín àmọ́ kò sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ yìí wípé ẹ jẹ́ ká ní sùúrù bàbá wa Ládọjà gbàrà tẹ́ ti kọ́kọ́ wọlé lẹ́ ti bẹ̀rẹ̀ wàláhì mi ní sọ̀ọ̀sì yín ẹ mọ reason ìyàwó tó wà nù ilé mi ọmọ Ìbàdàn ni tí mi ìbá dẹ̀ respect tí bá ti fi lè ṣí ẹnu àbùkù sí Ìbàdàn mo ti ń bú ìyàwó mi nínú ilé mo gbọ́n gan kódà kí ìyàwó mi má wàá jọ ọmọ Ìbàdàn màá sọ̀rọ̀ o bọ̀ ọ̀rọ̀ tí máa sọ mi níjẹ́ kó pọ̀ àmọ́ ọ̀rọ̀ ilé bàbá ẹ jẹ́ ká ní sùúrù ní ọ̀kan tèmi èmi rò pé bàbá Ládọjà ṣe wọlé tó jẹ́ pé àwọn náà jẹ́ politician àsìkò yìí mo rò pé àwọn olóyè kan pé gbogbo ìjà tó ń ṣẹlẹ̀ láàrin lọ́balọ́ba kó pè wọ́n gẹ́gẹ́ bí olóṣèlú tó ti wà nínú òṣèlú ti pẹ́ kábíyèsí Olúbàdàn with due respect sir kábíyèsí ẹ lè fi nǹkan tó ṣe tẹ́ ẹ ti jọ fà pẹ̀lú bàbá Adéyẹmí àti bàbá yín Ìbàdàn òun lè fi ń jọ́ọ̀jì Aláàfin Adéyẹmí kò yẹ kẹ́ ẹ kanra mọ́ ọ̀wọ́ adé sorry nǹkan tó ti ṣẹlẹ̀ láàrin ẹ̀ta yín Adéyẹmí dá mi pé ẹ lẹ́mìí ìdáríjì nìyẹn ọ̀pọ̀lọpọ̀ lè máa mú àmọ́ ọ̀sìn tó ń kọ́mẹ́ǹtì tó ń mọ nǹkan tó ń ṣẹlẹ̀ bàbá ẹ lẹ́mìí ìdáríjì nìyẹn nítorí pé kábíyèsí àgbàlagbà tèmi ń wò wájú gẹ́gẹ́ bẹ́ẹ̀ mi ṣe ń sọ̀rọ̀ yìí o wípé mo rò pé yìí gangan ló yẹ kẹ́ mo rò pé bẹ́ẹ̀ ṣe dé orí oyè yẹn ẹ máa ní ẹ bá mi ránṣẹ́ sí Aláàfin ẹ ránṣẹ́ sí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ẹ pé Ọọ̀ni of Ifẹ̀ ẹ pé Olúwo ẹ pé àwọn ọba kan tó yẹ pé wọ́n mọ̀ pé wọ́n ń ṣe síra wọn kẹ́ ẹ wá dúró gẹ́gẹ́ bí bàbá tó bá jẹ́ nípò ẹ kéré sí gbogbo wọn bọ̀ lọ́jọ́ orí ẹ jù wọ́n lọ eléko nìkan lẹ̀ jù lọ kábíyèsí ẹ jẹ́ adẹ́kínní yìí o èmi ò fẹ́ kí wàhálà ṣẹlẹ̀ àmọ́ tá a bá wá rọ́mọ Ìbàdàn tó bá wá jáde fún mi wípé ọ̀rọ̀ tí mo sọ yóò jẹnu àwọn bàbá mi lọ nǹkan tó máa ń sọ nìyẹn màá wá ṣẹ̀ṣẹ̀ sọ ọ̀rọ̀ tẹnu mi ẹ mọ̀ pé mi ì bú bàbá ẹ jáde tán
kẹ́ ẹ ṣe àtúntò bẹ́yìn náà ṣe máa pẹ́ lórí oyè ju bẹ́ẹ̀ ṣe wà báwọn Olúbàdàn ṣe ń jẹ olóyè kẹ́ ẹ ṣe. àwọn tó fẹ́ jẹ lẹ́yìn yín wọ́n á tì yín o wọ́n á ṣàṣìyàn àdẹ̀nà yín ikú òdọ́jú àrùn òdóṣù kábíyèsí Olúbàdàn bàbá mi Aláàfin ìdè mi máa sọ lórí Aláàfin ni pé bàbá mi àsìkò ti tó àwọn ọba tẹ́ ẹ bá ti rí pé wọn ò fẹ́ yín tó bá ti invite wọn ní party tó bá ti invite yín party ẹ wo list tó bá ti wà ń bẹ̀ kábíyèsí ọ̀wádé ọmọ yín mo jẹ́ bọ̀ mo gbọ́dọ̀ sòtọ̀rọ̀ kábíyèsí ẹ fààyè bẹ́lẹ̀ ẹ̀ràn ẹgbẹ́ ọ̀pá lọ mo fẹ́ kẹ́ máa lọ sí party kọ̀ọ̀kan mọ́ for now mo fẹ́ kẹ́ stop nítorí pé àṣìṣe kékeré òní wọ́n wá lọ́dọ̀ alá. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o. Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.